Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. I greet you all wherever you are watching this channel. I greet you all wherever you are watching this program. Good morning, good afternoon, good evening, wherever you are. I am Okeneye Oluwaseun Ayobami Adisa Olóhùnyọ̀. Igijegede Shintaku, the one and only Boba Gbádùn Káfàtà fún gbogbo pèdèpèdè. Jagulabi Kùrẹ́ àti ìdìbò mìíràn simply a you Washington. Èmi ni mò ń kí ní ìkànnì yìí. Mò ń kí àwọn ọmọ Nàìjíríà wherever we are all over the world. Bí àná ló ti yẹ kí n ṣe program yìí. Ṣùgbọ́n kíní yóò really touch mi gan. Débi pé ó bá èèyàn nínú jẹ́. Gbogbo à ní rí bànújẹ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ of recent. Èyí tó jẹ́ ṣe pé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ni fún ẹnikẹ́ni tí ó bá ní ẹ̀mí lára nínú ẹ̀yà. Bọ́ ó jẹ́ ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ pọ́nbélé fún Yorùbá nítorí wípé nǹkan ìbànújẹ́ gbà ni kí màjẹ̀sín kó máa tọ́jú òbí ẹ̀ kó máa tọ́jú ẹ̀ rọrùn. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ikú Olugbenga Owolabi. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ikú Olugbenga Owolabi tí ó wá láti ìlú òyìnbó láti Maryland tó dé sílùú Nàìjíríà tó dẹ̀ ṣe pé bó ṣe ń dé sílùú Nàìjíríà òun náà ni wọ́n ṣe ń gbé tí wọ́n ń pa ni wọ́n kọ́kọ́ gbé wípé kí wọ́n fi gbowó along the line wọ́n dẹ̀ pa Olugbenga Owolabi. Kíní yìí jẹ́ nǹkan ìbànújẹ́ tó ó di ṣe máa ń in fact mo máa fi voice yẹn tí ẹ máa gbọ́ bí wọ́n ṣe ń ṣe ọṣẹ́ bí wọ́n yẹ kidnap máa yìí tí wọ́n dẹ̀ dé lọ́wọ́ tí wọ́n dé lẹ́sẹ̀ nínú ìnira tí wọ́n tún béèrè gbogbo tó lọ fi ọjọ́ àárọ̀ ẹ̀ ọjọ́ ká jẹ kúlíkúlí lọ léèwé ọjọ́ ká má jẹun lọ tí ìyá pa ebi mọ́nú tí wọ́n tọ́ ọkùnrin yìí tí ó lọ ìlú òyìnbó tó dẹ̀ dé tí wọ́n dẹ̀ pa Olugbenga Owolabi tí wọ́n dẹ́mú torí Yorùbá sọ pé tí ò bá sí kulé tòde ò lè pààyàn. Ìkúlé ọ̀hún ọwọ́ tó nílé ọwọ́ tó níta. A ò tí mọ̀ àfọlọ́run adẹ́dá torí pé oríṣiríṣi gan ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ yìí èyí tí a máa fi tóra wa létí dáadáa. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú àti èrò tèmi àti èrò gbogbo ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ fọ́nrán yìí kí a gbọ́ bí Olugbenga nínú àwọn ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn nígbà tí wọ́n mú ẹ jẹ́ ká gbọ́ nínú fọ́nrán yìí. Good evening, sir. Good evening, brother. Today, what Ejo Flow, man? Ejo Flow is like I'm going to die tonight. Ejo, what can you tell me? What can you tell me now? Àwọn tá a rí ò tí ì tó nǹkan ni. Okay, Larry. A ti rí wọ́n bí ó ti wọ́ 1.4 million báyìí. I'm dying tonight. Àwọn ọ̀rẹ́ mi ò fún yín nìkan. Àwọn ọ̀rẹ́ mi ò fún yín nìkan láti. Wọ́n ò tí ì fún mi lẹ́nìtìn. Kí ni wọ́n sọ nígbà tí wọ́n pè? Wọ́n ní kí wọ́n láwọn owó dọ̀là káwọn tó pè fún mi lówó. Ẹjọ́ sílẹ̀ bá mi pé ẹ̀tọ́ ìkẹsẹ̀ nọ́mbà ẹ̀sìn wọ́n ti ń pè fúnra mi. Mo ti fẹ́ kú bí ọwọ́ mi kan ti dè mọ́lẹ̀ Ẹjọ́ Flow mà. Láti gbé mọ́ sí mi lórí ẹjọ́ nítorí náà. Wọ́n ti sẹ́ nọ́mbà ẹ̀ kí n pè é directly ẹjọ́. Hello. Hello, sir. Sir, good evening. Good evening, sir. How work? Fine, thank you, sir. Ogbeni, what you have this night? That's what I'm saying. The money is now 1.4. Ogbeni, do you hear me? Yes, sir. Ogbeni, I'm not going to sleep here today. I will kill this Baba to go. Sorry, please. Why Baba he tell you to make it with the money? You know, go bring. He said, "No money for Baba. Send her your own money." I say he has asked me to talk to people, and I've talked to them. If they have given me the money, why I not go bring them? Okay, you can't waste my time, have you? No, besides they waste your time, oh. Okay, what thing you can do now? The thing where they around, I'm trying to see if I can get it up to 2 million tomorrow. Make we come. 2 million. We just get 1.4 now.
You know, I told you in the afternoon when you called me, say the fee never, it don't go beyond it's less than 1 million. But now, it don't reach 1.4. You and that 2 million, God go punish you. Sorry, sir. They hear me? Sir, sorry. You and that money, God they punish you and your family. Sorry, sir. They talk to me, they tell me say 2 million, Abi. Sorry, sir. Your brother, I don't tell me saying go give me 50 million. You go talk about 2 million. No, you go talk with your dad 2 million. Not count this number tomorrow. Sorry, sir. What will be meaning for that? Sorry. I just beg you now. Now vis-a-vis they do for you. I said the man where they there with you. Don't be say you get the money for hand. If you say you get where the money they, maybe I go just go by there, I go pick up. The bank they take loan, they do the business. So for me now to get the money, I just talk to people to help us. Listen. Yes, That's really gay people for outside country where then go school. Who go give them money for that people who for the outside country? Those friends where they outside country, I don't talk to them. They say they go call me. I never hear anything. Okay. No, tomorrow. Not to call me. I'll call you tomorrow morning. Not call me. I'll call you tomorrow morning. Let's see what happens between now and tomorrow morning. My they don't blow no different. My flow. My blow no different. My hand don't tie. They don't tie my hand. No blow no the flow. Okay. Sorry. I beg, Oga. We go give you the money. Wait now. Sir. Ọlọ́run ó tú yín sílẹ̀, Ọlọ́run ó tú ẹ sílẹ̀ ní sùúrù. Kò sówó ni. Kò sówó kí ló dé tí bọ̀dá rẹ̀ ni wọ́n máa fún wa ní 50 million. Àní ṣéwù ni ó fi ilẹ̀ nígbà tí ìṣe tó wá jẹ́ pé òun bá ráyè jáde nísìn ṣe wà pé yóò lọ àríjì sí báǹkì. Ok, kí n filẹ̀ kó wá lọ àríjì owó fún mi kí n dúró de rẹ̀ àbí. Ẹ má bínú ṣùgbọ́n èmi àwọn èèyàn àwọn tí mò ń pè wọn ò tí ì sẹ́ǹdì kankan sí mi ni. Màá tún gbìyànjú. Kí ni solution tẹ́fẹ́ ká ṣe báyìí? Ṣé ká pa mi àbí ká. Ẹ má pa Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ jáwéjòyè apààyàn lọ́la láàárọ̀ ọ̀la ìwùn tá a bá rí kákó wá mo fẹ́ kẹ́ ẹ ràn wá lọ́wọ́ ni. Kò lè kó sínú ìfún ẹ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ 20 ìfún 30 ẹ máa dẹ̀bẹ̀ 15 yẹn tó bá di 5 naira wàhálà lè gbà torí kò ṣe bára mi ṣe fún. Ẹ dákun n kò síbi tówó yẹn wà ẹgbẹ́ náà ẹ mọ bí ìlú ṣe rí. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹja pàmò yìí tá bá pàmò yìí a máa wá wo ẹni tó máa jẹ owó yẹn ká wá kò ní sẹ́yìn tó òun náà ká rí mu kò lè jọ agbára wa ṣé mo how many years la fi tẹ̀lé máa yìí tá a fi rí mú jọ ẹ̀. Ẹ má bínú àní ẹ jọ̀ọ́ ìjọ wo ẹ jẹ́ bàbá tẹ̀ rí bíi 3 tàbá rí 3 láàárọ̀ ọ̀la ẹ jẹ́ n kó wá fún yín Ọlọ́run ràn yín lọ́wọ́ Ọlọ́run tẹ̀ ẹ̀ tún rẹ́ lù míì ẹ̀ tún rí míì. Kò ní dáa fún yín. Ọ̀dà má bínú. Kò dẹ̀ ní dáa fún fámìlì yín kò sì wáyé. Ẹ ṣé. Mo sọ fún kò í ṣe ọ̀rọ̀ 20 ẹ̀ ń sọ fún mi ọ̀rọ̀ 3 àbí. Ṣé bí tówó bá wà ní nígbà tí ìṣe pé owó yẹn wà. Ẹgbà ẹ sọ fún bọ̀dá yín kọ́ má bìnrin kọ́ dé ọ̀run. Ẹ dákun. Jẹ́ bá bẹ̀ wọ́n tó wọ̀nyí ẹ gbìyànjú everything. Ẹ dákun ẹ tú ọwọ́ ìyá rẹ̀ sí ẹ. Ikú rẹ̀ ò ṣe yín láǹfààní. Ikú rẹ̀ ò ṣe yín láǹfààní. Ẹ dákun. Ẹ sọ ń gbọ́ mi. Sá. Ikú rẹ̀ tẹ́ mi lọ́rùn torí kò sí òun nìkan ènìyàn tí n bá pa lónìí màá tún lọ gbé ìlú mi tí òun náà bá kú. Kò ṣe yín láǹfààní. Ó ṣe mí láǹfààní wàláhì. Ṣé dáàdì mi ni. Owó yẹn ló ṣe yín láǹfààní ẹ jẹ́ ká ti wulẹ̀ kó kéré mọ́ ẹ jẹ́ ká wá ká sì pín yín kẹ́ ẹ sì fi ilẹ̀ kó lè lọ tọ́jú ara ẹ̀. Kò ṣe ọ̀rọ̀ fílọ̀ fún even kò ṣe ọ̀rọ̀ 20 ò lè gbà lọ́wọ́ mi. 20 kò sí ni tó bá ń bẹ kí ló dé. Mi ò lè gbà gan tó bá wà mi ò lè gbà 15 yẹn tó bá di 5 naira mi ò lè gbà. Ẹ dákun ẹ bá ń tú okùn tó wà lọ́wọ́ ẹ̀ kó lálàáfíà ẹ jọ̀ọ́ ikú rẹ̀ ò ṣe yín láǹfààní sẹ́. Ẹ wá tó. Ẹ dákun mi sọ kì í ságídì mú bá yín lò
Àní wá tó. Àní ẹ dákun. Àní wá tó sẹ́. Mo ń bẹ̀ yín ni. Bàbá yìí bó ṣe wà yẹn kò láǹfààní ẹja pà fún yín. Ṣé bóòdì ò ṣe ní láǹfààní kò ṣe láǹfààní fún wa? Kí ni àǹfààní rẹ̀? Ṣé ń pàtí ṣé mọ̀ pé tó bá jẹ́ kó láǹfààní fún wa ní àní mọ̀ dààmú báyìí? Dààmú náà tẹ́ bá jẹ́ pé dààmú ẹ tẹ̀ máa àrẹ́ǹjì owó náà. Ṣé mọ̀ pé nǹkan kan láti àtà sáfi rówó kì í ṣe pé owó yẹn ń bẹ ńlé ẹ dákun. Ok, ẹ lọ ta nǹkan tó fẹ́ ta ọ̀kẹ́ lọ́jọ́ owó yẹn sínú iná. Ẹni tí tá a bá là ta nǹkan ẹni tí ó sanwó fún wa ṣebí yóò ṣá fún wa lówó ná. Mo ti ṣe tá a ti fẹ́ talẹ̀ àrílẹ̀ ààrẹ ni tí ó sáré fún wa lówó. Kò sí wàhálà yẹn ò ní problem. Mi ò lè sùn bíbà níbi tí bàbá rẹ̀ bọ̀dá rẹ̀ wà. Ẹ jẹ́ n pa tó bá di ọ̀la a máa jọ sọ̀rọ̀ mọ́. Ẹ bá ṣe nọ́mbà ṣan sí mi. Ẹ bá ṣe nọ́mbà ṣan ká pè ẹjọ́. Nọ́mbà ẹjọ́ máa gbé ṣan. Ọ̀dà. Tàbí ẹni tí wọ́n pè mí. Ẹni voice number is my voice. Kò sẹ́ni lẹ́sìn kó pè mí ní ìsìnjọ́. Ọ̀dà. How many minutes la máa fún ẹ? Ẹ fún mi bíi 30 minutes. Ọ̀rọ̀ yẹn lẹ ti gbọ́ yìí. Ẹlẹ́mìí ló lè gbọ́ ọ̀rọ̀ yìí. Kò máa ta ẹni kò sí bí èmi fúnra mi ò gbọ́ ọ̀rọ̀ yẹn tán. Mo gbọ́ ẹ gbọ́ voice yẹn. Tọ́gbẹ́ni yẹn sọ wípé ṣe bí na money for this man no be your money. Bí pé owó yẹn ṣe ló pọn dandan fún wọn kí wọ́n gba owó yẹn, wọ́n ti ní plans títí wọn. Eléyìí jẹ́ ká mọ̀ wípé àwọn people yìí ń ṣiṣẹ́ pẹ̀lú information. Ẹ gbọ́ pé ọ̀gbẹ́ni yẹn ṣe ń ké ìrora. Ẹ wo àwọn point tó wà nínú ọ̀rọ̀ yẹn. Ó ní ẹ̀jẹ̀ ò flow lára òun. Ó ní kán jọ kán tètè bá òun sanwó ẹni tí wọ́n pè. Ẹ gbọ́ bí yẹn náà ṣe ń sọ̀rọ̀. Ọlọ́run abẹ́ ọlọ́jọ́ ìní ẹni tó máa jẹ́ next of kin wa, tó máa jẹ́ lórí ẹbí wa, tó máa jẹ́ ẹbí wa, jẹ́ kí ọ̀rọ̀ wa kó lè ká lára. Èmi ò sọ pọ́rọ̀ yẹn ọ̀ká máa yín lára o, but action ju action lọ. Ṣùgbọ́n nǹkan tó máa bàjẹ́ ti bàjẹ́. Mi ò dẹ̀ blame máa yìí, mi blame anybody. Ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tó wà nínú ọ̀rọ̀ yìí lákàn máa mú jáde fúnra wa ní abala lábala. Tá bá wò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Yorùbá níbikíbi lágbàáyé, ojú wo la fi wo ọ̀rọ̀ yìí? Ìhà wo ló kọ sí wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí? Ìhà wo gangan ojú wo la fi ń wo ọ̀rọ̀ yìí pẹ̀lú ìdílé tó ṣẹlẹ̀ sí, àbí ìlú tó ṣẹlẹ̀ sí, àbí ẹ̀yà tó ṣẹlẹ̀ sí? Láti àwọ̀ ẹ̀yà wo ló ti ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká jọ wo ọ̀rọ̀ yìí dáadáa torí àsìkò òṣèlú ló ń bọ̀ yìí. A dẹ̀ ń fi àwọn nǹkan kan yéra wa bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ lè yé wa dáadáa. Àwọn tí a jẹ́ Yorùbá tá ń wo ọ̀rọ̀ yìí, tí a jẹ́ ọmọ bíbí Yorùbá bí ọ̀rọ̀ yìí ṣe ń ṣẹlẹ̀, a ti rí tí àwọn ìran tó ṣe ìṣẹ̀lẹ̀ tó ń hùwà yìí tí wọ́n ṣe tí wọ́n dánwò. Kí ni ìgbésẹ̀ títí wa? Àwa la gbọ́njú o, àwa Yorùbá. Àwa la gbọ́njú ọgbọ́n wa ká fi máa bá ara wa jà ká má get ara wa ni àwa la gbọ́njú. Now, right now, kí ni ìgbésẹ̀ wa? It is either àwa Yorùbá tí à ń sọ pé a ní belief sínú Nàìjíríà. Kí ni ìgbésẹ̀ wa? Àwa tí a ní belief sínú Yorùbá nation, what is our steps? What is the next action? What are we planning to do? It is a question. Question la leleyi fún wa. Ṣé ká fi lọ́dọ̀ tèmi ni o gẹ́gẹ́ bí èrò. Mo rò pé nísìn ṣé ká fi Yorùbá nation yìí ká máa fi bára wa jà ni. Ká máa sọ pé Yorùbá nation tá fi ń bá tó wà nílẹ̀ yìí àwa tá wà nínú Yorùbá nation o. Ká fi máa bára wa jà yìí pé ọmọ Yorùbá tó wà nínú Nàìjíríà tí wọ́n ní belief sí Yorùbá nation wa ká yìí máa bá wọn jà lọ kí àwọn nǹkan yìí kó máa ṣẹlẹ̀ sí wa. Ṣé nǹkan tá fẹ́ máa ṣe nìyẹn? In fact, àbẹ́wọ̀n tá wà nínú tá jẹ́ ọmọ Nàìjíríà tá ní belief nínú pé Nàìjíríà la wà tá lè jẹ́ ọmọ Yorùbá. Ṣé kíká máa wò pé àwọn tó ń ṣẹlẹ̀ sí yẹn wọn serious ni?
àbí ká jọ parapọ̀ lásìkò yìí ká mọ nǹkan tá à ń ṣe, ká mọ ibi tá a bá mọ ibi tá à ń lọ, ká mọ ibi tá a ti padà sí. amalgamation wa tá a ṣe ó ní nǹkan tó fà á tí Southwest fi join Nàìjíríà. A mọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà, a mọ àwọn tó pa gbogbo lórí àwọn ìran kọ̀ọ̀kan Nàìjíríà. Orí máa ń gbé nípa mọ́ torí alápèta o. Tí ó bá jẹ́ detention tí bàbá Awólọ́wọ̀ lọ, wọ́n máa pa bàbá Awólọ́wọ̀ mọ́ ipa Ládùkẹ́ Akíntọ́lá ni o. Ká má gbàgbé ìtàn o. Ọ̀tẹ̀ nílé nísìnyí o. Ọ̀tẹ̀ lájò, ọ̀tẹ̀ rèé níbi gbogbo fọ́mọ Yorùbá. Èmi máa ń sọ tèmi, kò sí ọ̀rẹ́ Yorùbá nínú gbogbo àwọn tribes tó wà ní Nàìjíríà yìí. Lápẹẹrẹ bíi Fúlàní àti Ìgbò, kò sí ọ̀rẹ́ tímọ́tímọ́ ń bẹ o. I am telling you this. You can see what is happening on social media. No one loves you. They don't want you to achieve anything in Nigeria. Wọ́n kàn máa ń bá Yorùbá rìn ni tí wọ́n bá ti fẹ́ achieve aim títí wọn. A rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́ yìí. The worst part of it is we Yorubas, we are fighting each other. We don't know the way and manner to tackle our problems. Nǹkan tó ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ Olugbenga yìí, Owolabi yìí, nǹkan tó jẹ́ pé abomination gbáà ni nílẹ̀ Yorùbá. Tábọ̀rọ̀ dé ṣẹlẹ̀ o. Olóyè Sunday Igboho, Ọlọ́run kó bá máa ṣe dáadáa fún. Ìgbésẹ̀ nìkan pínrín àti ìrẹ́lòmíì tún gbé o. Gbogbo àtàdẹ̀kù orí social media láti ń dún. Ìgbésẹ̀ tàdẹ̀ ń gbé lórí social media ó ń generate owó sínú pọ́ọ̀sì ẹni tó ní channel ni. Definitely, we Yorubas, I think we are not getting it. Àwọn Afẹ́nifẹ́re wọ́n ti bá ẹ̀yà Ìgbò lọ o lásìkò yìí o, bóyá ibẹ̀ lágbára wa tún wà o. Àwọn tó wà nínú òṣèlú wọ́n ti bá ẹ̀yà Fúlàní lọ o. Àwa tí a wà nínú Yorùbá nation kí ni pa wa o. Ààrẹ Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, ó ti sọ títí ẹ o. Ó ní láì jẹ́ pé Olúwa bá kọ́ ilé náà, gbogbo kọ́lékọ́lé ń ṣe lásán ni o. Tí àwọn gómìnà sí wa tí wọ́n jẹ́ ọmọ Yorùbá, tí wọ́n bá ti ṣe bí Yorùbá, wọn ò lè ṣígun fún akíkanjú Yorùbá o. Àwọn náà nípa ń bẹ o, àwọn dẹ̀ láì fílẹ̀ sínú Nàìjíríà yìí. Ṣé bọ́rọ̀ yìí ṣe máa rí lọ leléyìí? Eléyìí ni ìbéèrè tèmi o. Eléyìí ni question tó ń move lọ́kàn mi, because àwọn ojú tí gbogbo a fi ń wo ọ̀rọ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀, we may look at it politically, we may look at it as you know, based on our tradition. We may take a look at it as a Nigerian, we may take a look at it as a tribe, as a region. But at look of things, tá a bá ń believe yìí pé gbogbo wa ẹ̀kan náà ni wá, ṣé à ń hùwà ẹ̀kan náà síra wa? Àwa gbogbo gẹ́gẹ́ bí Yorùbá, ṣé ìwà ẹ̀kan náà? Àwa fúnra gan tá bá gba Yorùbá, tá bá ní Yorùbá nation yìí, báwo la fẹ́ jọ rule láàrin ara wa? Ṣé bá ṣe máa ká ọ̀rọ̀ lélẹ́yìí? Àbí àwọn gómìnà wa wọn ń ṣọmọ wa, ẹnu ò ká wọn mọ́? Báwo gan la fẹ́ rìn jáde sínú Yorùbá nation yìí tó bá máa work, tó bá máa kíṣẹ́ bàbá Bánjí Akíntóyè lẹ́yìn àti Olóyè Sunday Igboho akíkanjú wa? Ṣé kí ìṣẹ̀lẹ̀ yìí máa ṣẹlẹ̀ lọ? Kò yé mi ní o, mo dẹ̀ ń béèrè ní o. Mi ò dẹ̀ wá ta kókó gbogbo èròǹgbà yìí sọ́kàn yín nìkan. A lè fi àwọn comment wa ká fi sínú àwọn comment section wa, ká share program yìí, ká like, because ọ̀rọ̀ Yorùbá ó tó àpérò lèmi ṣe ń fọ́n tọ́tán. Torí pé gbogbo ẹ̀ nísìnyí kò fẹ́ yẹ nìkan mọ́. A dẹ̀ láwọn àgbàlagbà nínú ìlú yìí. Àwa la ní òwe pé ọmọdé òjòyè, àgbà òjòbí. Yorùbá ló ní o. Nísìnyí Yorùbá náà ló tún lọ́rọ̀ tó sọ pé ọmọdé gbọ́n, àgbà gbọ́n la fi dálẹ̀ fẹ̀. Èmi ò sọ pé kẹ́nìkan bú àgbàlagbà o, èmi ò ní ti aṣọ àgbàlagbà mọ́lẹ̀ o. Bákan náà, kágbà má kọtí ikún sọ̀rọ̀ ọmọdé o. Kí Yorùbá lè da, kí ìlú ilé tò kó lè tùbà. Tí Yorùbá bá da,
gbogbo orílẹ̀ yòókù ló máa dáa torí wọ́n máa ń jowú Yorùbá ní gbogbo ẹ̀yà kì í ṣe onítàjẹ̀ sílẹ̀ ó ṣe wá jẹ́ ìran míì ló máa tún máa torí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú Yorùbá yìí in fact nínú Èkó yìí right now láàrin Ogun State yìí síbi Long Bridge àwọn Fúlàní ṣàyàn wọ́n yìí ṣe operation ní alẹ́ àná as I speak to you mo dẹ̀ ti ń witness ẹ̀ rí ní ìjọ kẹta àtàṣe ọdún iléyá wọ́n ṣàwọn èèyàn léṣe gan wọ́n dẹ̀ ń gba properties wọn Ọlọ́run má jẹ́ kó gúrò jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́run bá dá ìgbogbo ẹ̀dá wọn bó nǹkan tó ṣẹlẹ̀ yìí kì í ṣe nǹkan tó dáa àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká wà pẹ̀lú rẹ́pọ̀ ẹ jẹ́ ká ṣèkan kò sí ẹ̀yà tó fẹ́ràn wa lọ́dọ̀ tèmi ní o that is my own personal perspective èèyàn lè pa bàbá èèyàn kó lóun fẹ́ràn ọmọ ẹ o lọ́dọ̀ tèmi o kájọ rí di ìtàn o bó ṣe yé mi sí lèmi ṣe sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ni ìbànújẹ́ ò ní kẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn ìdílé tí ọ̀rọ̀ náà kàn Ọlọ́run á bá rọ̀ wọn lójú kò ní kàn wá ìbànújẹ́ ò ní kàn wá ṣùgbọ́n kájọ wà lójú fò Ọlọ́run kó máa ṣọ́ gbogbo wa ó kéré ayọ̀ bá mi Àdìsá Olóhùn Yọ̀ lórúkọ mi jẹ́ títí àsìkò mi ìjọ rẹ̀ táàtù máa láǹfààní àti pàdé ire náà láàmà rí torí pé ire lójú owó ń rí ó dàbọ̀. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ jọ̀ọ́ subscribe hete. Face TV was Swoby.